àní support yín láíláí lórí Yorùbá nation yín tẹ́fẹ́ dání àtẹ̀lé ọlọ́ Yorùbá nation ẹ̀ sì fẹ́ẹ̀lì ni ọgbọ́ Yorùbá nation ẹ̀ fẹ́ẹ̀lì kò sí kàkà ẹ̀ kà máa pariwo bẹ́ẹ̀ sí pariwo lásán ẹ̀ máa gbó tó ẹ pé Christian wá wà behind the Yorùbá nation á takùbà sí takò ẹni tó ẹ pé oníṣẹ̀ṣe ni á takùbà sí takò ẹni tó ẹ pé mùsùlùmí ni á takùbà sí takò ẹni á fààyè gba Yorùbá nation kan nígbà wà mọ̀ òun ni pé ká má yànyàn jẹ ká má ṣèkà ká má pààyàn àwọn èèyàn mélòó láyà pa mẹ́yà àwọn ọmọ tẹ́ ti sọdọ̀ lórí ìbú látara tẹ́ ni wọ́n lọ rè kojú ìjọba ní olórí burúkú tẹ́ ń gba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ èèyàn tí àwọn olóṣèlú yìí ní word by word èèyàn mélòó ní tẹ̀lé ẹ̀yìn tẹ̀ pé ayé Yorùbá nation ibi tí ń bí inú nù pé lọ́dọ̀ mi ẹ̀ lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ sí lónìí ààrẹ àwọn Christian tẹ pé Muslim gbalẹ̀ rẹ̀ adẹ̀lọ́ gbà padà lọ́wọ́ Muslim yẹn pé Christian tó nílẹ̀ nígbà lónìí òun lọ́ra ló ṣe sọ́dọ̀ lọ́pàá tó fi lè rí pé ibi táwa bá ti ń gbé gbogbo ibi táwa bá ti gbé bí Christian bá ń bẹ́ ń bẹ́ kó lè ra wà sọ́tà láyé kò lè rí asọ́tà. kì í ṣe bí ànábì ṣe gẹ́lẹ́ la ṣe ń ṣe Islam náà ní ìsìn yìí o ẹ̀sìn lòun máa gùn mọ́tò làwọn ń gùn yìí o. àwa ò kì í pèpè sí ẹ̀lọ́ gbógun bá ẹlẹ́bọ̀ pé dandan kó kúrò ní ìlú àbí ọgbà Islam ní dandan kò sí lẹ́kítọ̀ wa kódà. ọ̀rọ̀ kékeré tá a fẹ́ sọ yìí a fẹ́ ṣàdáyanrí àlàyé lórí irọ́ tí àwọn sọ̀pọ́tà Yorùbá nation àwọn ẹlẹ́bọ àwọn aláìmọ̀kan ń pamọ́ mi àti mọ́ olúwo àbí lórí ọ̀rọ̀ tá a sọ nípa jihad. wọ́n lọ ibi àwọn fídíò wa kọ̀ọ̀kan. àjẹ́ lóòótọ́ la sọ yìí pé ó dáa kí mùsùlùmí náà ò ní ọmọ ogun bẹ́ẹ̀ ni mùsùlùmí tiẹ̀ máa ń lọ́mọ ogun ní látàyé báyé bẹ́ẹ̀ ni àsọ bẹ́ẹ̀ ìyẹn náà wọ́n ń pè ní jihad. mùsùlùmí gbọ́dọ̀ ní self defence defence wà fún nǹkan mẹ́ta self defence ummah defence and Islamic defence. Islamic defence ni pé tí wọ́n bá wá gbógun bá wa ummah defence ni pé wọn ò wá gbógun bá wa ṣùgbọ́n àwọn property wa tó ní ìdí security. Self defence ni pé wọ́n fẹ́ ṣe ọ́ léṣe wọ́n fẹ́ pa ọ́ kó defend ààrẹ. ẹ̀kọ́ tó wà kọ́ nípa báwo la ṣe lè defend ààrẹ ni ẹ̀kọ́ yẹn àláàlì ni tó bá ti jẹ́ pé irú nǹkan nǹkan náà àláàlì ni lápèjú ẹni sọ ọkọ̀ ẹ̀sẹ̀ ọkọ̀ kọ̀ǹfù níbi tí wọ́n bá ti fún yàn láyè kéèyàn lóòbọn lọ́nà tó bófin mu èèyàn lè kọ́ ìbọn yẹn náà ká pé òfin fàyè gbà. kò síbi tí ò ti sọ̀daràn ọ̀daràn ń bẹ nù ẹlẹ́bọ ó ń bẹ nù Muslim ó ń bẹ nù Christian ọ̀dà àní support yín láíláí lórí Yorùbá nation yín tẹ́fẹ́ dání. àpèyàn ni ẹ̀fín parọ́ ọmọ wa káàkiri tọ́lá irú tó ṣe fídíò tó ń tàn káàkiri ibi Yorùbá nation láti jọ ń jà a sì sọ fún pé ẹ fèèlì ṣé ẹ fèèlì ẹ ti fèèlì dọ̀rùn dàlìkìámọ̀. tá a bá dẹ̀ tako Yorùbá nation àmọ́ tá a sọ ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ pa ọmọ Yorùbá ni ẹ fẹ́ ká lọ jàjà tá a lè wí ni. tá a bá dẹ̀ tako Yorùbá nation àmọ́ tá a sọ ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ pa ọmọ Yorùbá ni ẹ fẹ́ ká lọ jàjà tá a lè wí ni. máa gbọ́ bá méjì lọ́rọ̀ Yorùbá nation tó yẹ pé Yorùbá nation yìí ni ẹ̀yin tí ẹ̀wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ lọ mú orí olókun tẹ́ fi síbi flag yín tẹ́ mú orí olókun òòṣà tẹ́ fi ó lè rí Christian tí ó gbà wọlé ó dẹ̀ lè rí Muslim tí ó gbà wọlé tó yẹ pé Christian wà behind the Yorùbá nation á takùbà sí takò ẹni tó yẹ pé oníṣẹ̀ṣe ni á takùbà sí takò ẹni tó yẹ pé mùsùlùmí ni á takùbà sí takò ẹni á fààyè gba Yorùbá nation kan. àwa nǹkan sọpọ́tì ní Nàìjíríà òde òní àwa pẹ̀lú ọlọ́pàá àbẹ̀lú pé ọlọ́pàá wa wọ́n dá àmọ́ tí wọ́n ti ń protect one Nàìjíríà tí ń protect òfin tí wọ́n fi gbé Nàìjíríà kalẹ̀ ọlọ́pàá wa ní àwa la ní nǹkan wa a máa sọpọ́tì wọn against yín. ta lọ́lọ́mọ ogun ẹ̀yin kọ́ lẹ́ lọ́mọ ogun kẹ́ ẹ lọ sí government secretariat ní Ìbàdàn kẹ́ ẹ kó nǹkan ìjagun yín lọ ojú olórí dáadáa èèyàn wò ẹ̀yin mọ́ ọmọ yín dáadáa ní ọ̀nà ìdákọ̀ rẹ lórí fídíò
àjọ takora wa bọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation lóbi lọ́wọ́ mú bàbá kan ní wòǹbí lónìí ẹ máa parọ́ ọmọ ẹ máa nítorí pé olówó ọ̀ support Yorùbá nation ẹ já dìbò fún Tinubu president wa lọ́wọ́lọ́wọ́ báyìí ní dáwà tààwùn náà sì support ẹ̀ tí mo pariwo fídíò rẹ̀ pọ̀ mo dẹ̀ sọ fún pé gbogbo tẹ́lẹ̀ ẹ̀ ṣe Tinubu wọlé ó sì wọlé kódà mo ní àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí yóò nira yóò gbóná study ni àwa máa ń watch everything a máa ń monitor everything a máa ń study everything a dẹ̀ máa ń ronú sí pé kí ló yẹ kọjọ́ náà àbáyọ ó yẹ ṣe dandan rárá so nígbà èyí tí ń bí inú nù lẹ́wọ́ fẹ́ máa gé ọ̀rọ̀ ó lè rí ọlọ́pàá kankan tí ó mú wa torí wọn yìí ṣe gbọ̀ wọn yìí ṣe dandan tọ́wọ́ àmọ́ parọ́ fún wọn wádìí tó rí bó ṣe rí wọn bá ṣe ń káàkiri wọn mọ táǹsì àwọn èsì yẹn tó ń kọ̀rọ̀ wàláhì tàláhì sọ́wọ́n bíláì ilà wà ní kàkà tọ́jọ́ kọ̀rọ̀ that is principle tààwọn ní tí àbá ti lè ṣe ń gbangba ní ṣe ń kọ̀rọ̀ ní tá a bá ń ṣe ń kọ̀rọ̀ wọn mọ̀ kí ló dé nítorí wípé Islam òtítọ́ ni àti kọ̀rọ̀ ẹ̀ àti gbangba rẹ̀ lórí pé ká dìvẹ́ǹdì ara wa wàláhì tí kò bá sí ọlọ́pàá Nàìjíríà tí kò sí sọ́jà tẹ́yìn wá mú tẹ́ wá ń kọ́bọ̀n àwa náà wá ọ̀nà láti gẹ́ẹ̀tì ìbátá náà mọ̀ kọ́ torí lẹ́lómi tó dìfẹ́ǹdì wa mọ́ bẹ́ẹ̀ tó fi bá wà tí ò ní fún yín láyè tọ́lọ́pàá bá wà tí ó lo òfin sọ́jà wà tí ó dìfẹ́ǹdì rẹ̀ kí a ní ní tó kù ní pé kájọ dá sóṣèlú yìí a sì jọ dá sí ni àjọ mọ pírẹsidẹ́ǹtì ni ó ní iye àwọn tí mo lọ rí bá north pé ẹja manage Tinubu pẹ̀lú olórí wọn mọ̀ mí àjọ ń sin gbogbo àti federal o àti state tower ọ̀rẹ́ gómìnà làwọn o gómìnà tó lọ́wọ́ bá ti gbé nílẹ̀ báyìí á sọ̀rọ̀ ẹ̀ kí ló dé bóun ìlú tí a ó ṣàṣe dàgbàsókè lọ́kàn wà àwọn ìbáyàn àbẹ́rẹ́ nǹkan sọ̀tá o ọkàn fọwọ́ gbálẹ̀ lásán gbogbo tó lọ sí fídíò mi tó burú jù tó ń ṣe lọ ọ̀ntara rẹ̀ jẹ ni ó rò bí àní làákàyè bá a bá ti ẹ̀bẹ̀ ní làákàyè yóò máa tẹ̀lé ntàlẹ̀ kùránì wí yóò máa tẹ̀lé àdìsí wí alẹ́ yìnyín mẹ́jọ òru lójú Islam ò kì í ṣe ọ̀daràn gbogbo tẹ́ ẹ̀ máa ń rí tí ẹ máa ń kà wọ́n máa ń kà tẹ́ ẹ máa ń sọ fún yín nípa ìtàn pé Islam ó sà máa jagun ni má gbọ́ lọ́dọ̀ ọ̀dẹ̀ tí ń ṣọ́ọ̀ṣì information ṣọ́ọ̀ṣì history tó bá ti lè jẹ́ pé ọ̀tá ẹ̀sìn ni ìsọkúsọ ni ó sọ lọ bá ẹni ó lẹ́sìn kọ́sọ̀tàn rẹ̀ mọ́ lọ bọ́ta kọ́sọ̀tàn wa nígbà bá lọ kàkàkùkà bó ló ṣe ní mọ̀ wí ìfúwì lọ kà á lọ́dọ̀ àwọn tó nìtàn àwa òsì ní pa irọ́ tó bá ń ṣẹlẹ̀ lásìkò ni láàṣọ so nígbà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa fi ìrújú síbi ọ̀rọ̀ jihad tó mean iná ni wípé bí ẹlẹ́bọ bóun náà ṣe máa ń kó oògùn òjọ tí ó kó banjọ àdá gbogbo rẹ̀ ìdá láyé àtijọ́ láwọn tí ń dìfẹ́ǹdì ara wọn o yàtọ̀ sí àwọn tí wọ́n tó ń lo agbára náà láti yan ara wọn jẹ mi ò yin àwọn tí ń yàn yàn jẹ o ẹ̀yin ẹlẹ́bọ náà máa ń dìfẹ́ǹdì ara yín ó lè gbé ń tọ́pọ̀ jù nù níbi kẹ́ máa ja ogun tí ò ní mí ní ìtọ́lọ́wọ̀n òfin láyé rẹ̀ máa ń ṣe tọ́lọ́wọ̀n bá ti sọ pé kí Nàìjíríà tuntun wà kò fún láyé rẹ̀ tí ètò bẹ́ẹ̀ mọ̀ iná làwa ní wípé kápọ́ bá tiẹ̀ wà rọrùn Nàìjíríà bá wá fọ́ o wọ́n bá ní kún kálukú ọmọ lọ o kì í sẹ́yìn ní Yorùbá nìsan ìlàwọ́ tẹ̀lé ebi àwọn kan ló gbá ìjọba lọ́wọ́ mú báyìí PDP ní ń darí Ọ̀ṣun PDP ní ń darí Ọ̀yọ́ state APC ní ń darí Ògùn àti Lagos àwọn náà láàbí léèrè ibo là ń lọ kì í sẹ́yìn tẹ̀ ń wọ́de káàkiri tẹ̀ ń lọ secretariat àti mélòó nìyí ọmọ èèyàn tí àwọn olóṣèlú yẹn ní world by world èèyàn mélòó ní ń tẹ̀lé ẹ̀yìn tẹ̀kọ̀ ayé Yorùbá nìsan ebi tí ń bí inú nù pé lọ́dọ̀ mi ẹ̀ lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ sí lónìí ìdí ń bí inú lẹ́fí ń lọ hun oríṣiríṣi fídíò tí ò ní túmọ̀ ẹ gbọ́ dáadáa àwọn òkè sọ̀dẹ̀ alájú àmọ́ orílẹ̀-èdè wa dáadáa a sì mẹ̀sìn wa ẹ̀rọ tí wọ́n sì ń sọ ìgbésẹ kí ọ̀rọ̀ bó ṣe rí gẹ́lẹ́ bí mo ti ń sọ níta ní àní níta àní kò sí ẹnì kankan tó lè sọ pé níta ní àgbọ́dọ̀ ní mọ́dàmọ́ níta ní tó bá ti lè láàyè ní òfin sórí èyí tí wọ́n bá sọ pé ẹ gbọ́dọ̀ ní èyí arágbọ́n ní débẹ̀ bóyá lọ́mọ yìí pé àwa náà ní lọ́ọ̀yà lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ a ní nẹ́tíwọ̀kì àwọn lọ́ọ̀yà níbí nílẹ̀ Yorùbá tá a wà yìí tí èdè north tí èdè àgbáyé a wà nínú àjọ aládàáni NGO tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn lágbàáyé
tó bá fẹ́ jàjà àgbáyé tá gbé ìjọba kan lọ sí kóòtù àgbáyé ní òní kúrò níbí tẹ́ fi rí àwọn tí ó dìde rẹ̀. ní táwa mọ̀ òun ni pé ká má yànyàn jẹ, ká má ṣèkà, ká má pààyàn. àwọn èèyàn mélòó lára pa mẹ́yà àwọn ọmọ tẹ́ ti sọdọ̀ lórí ìbú látara tẹ́ ní wọ́n lọ rè kojú ìjọba olórí burúkú tẹ́ ń báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. àwọn tẹ́ jẹ́ pé wọ́n lọ máa kàwé kí wọ́n lọ kọjú mọ́ṣẹ́ wọn ẹ̀wá kóbọn lé ẹ̀ lọ ẹ̀ka sọ sọ́jà lé ẹ̀ lọ ẹ̀ní Yorùbá nation kan. irú ìgbóyin náà ni ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kò sí kẹ́kẹ́ mi ní òṣè bẹ́ẹ̀ àṣírí àwọn èèyàn tú nítorí pé wọ́n fẹ́ bẹ́ wọ́n fẹ́ sáré gbà wájú mọ́ yín lọ́wọ́ kí wọ́n lè gba owó mọ́ wọn lè lówó ju yín lọ bí wọn nítorí owó tó ń pọ̀mpù fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ ronú jinlẹ̀ tó ọpọlọ yóò débi tó yẹ kó dé. ìwò ò bá yín lọ ibi Nàìjíríà bá wà ní ìwò wà ibi tí ọba bá làákàyè mu tálàáfíà ọmọ Yorùbá tí ó wà náà ní ìwò wà ibẹ̀ lọ́ba wa náà sì wà kò sí Olúwo òun ló ní ọlọ́pàá àlù ẹ̀ òun ló ní àwọn ọlọ́pàá àti àìsí ìṣojúṣàájú táwọn ọ̀gá wọn bá fún wọn ní ọ̀dà rẹ̀ léyìí tó gbófin mu ni wọ́n máa ń ṣe. Olúwo tó bá yẹ pé ọba lọ́mọ ogun ọlọ́pàá ó ti sọ àwọn ìjọba náà ó ti sọ ọ̀dọ́mọ ogun ọgá gbogbo tó ní náà mú ọba yín sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ pé kọ̀ọ̀bá yín ṣẹbọ làbúndé nù fún wàlẹ́ àbí ẹ lọ́ọ́ dúró tí yín níbi ẹbọ yín kẹ́ máa ṣe káà náà sì dúró ibi tí a ká máa ẹlẹ́bọ ọ̀n bẹ́ẹ̀ lù tí a ìgbà fún àwọn ẹgbọ́ dáadáa lọ́dọ̀ mi tó rí ọ̀n bẹ́ẹ̀ nu eléégún tí máa béèrè owó lọ́wọ́ mi pa bàbá kọ̀mọ̀ sí bá jẹ́ mọ́ ni wọ́n bẹ wàláhì tàláhì tọ́ba wọn ní sọ̀rọ̀ rẹ̀ síta wọn ní sọ̀rọ̀ wọn síta kìí ṣe ẹnìkan kìí ṣe ẹ̀ǹdẹ̀jì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin ń sì fún un torí Islam ní ká máa ṣe dáadáa sí ẹni tí ò gbógun tìá tọ́ ìwọ́n tó gbógun tìá nínú bí àtẹ̀lé ọlọ Yorùbá nation ẹ̀ sì fẹ́ẹ̀lì ni ọ̀gbọ́ Yorùbá nation rẹ̀ ẹ̀ fẹ́ẹ̀lì kò sí kàkà ẹ̀ kà máa pariwo bẹ́ẹ̀ sí pariwo lásán ẹ̀ máa gbó tọ́ba dọjọ́ tí Nàìjíríà ọba pín kápẹ́ ọba pín ni ìwọ́lọ́mọ dàrú o wọ́n ọjọ́ wà lẹ́yọ̀ kan tó wáyé àmọ́ tí ọba rọ̀ wà lọ́rùn mọ́ tó ń kálukú wọn á jókòó bó láti lọ lálàáfíà ìta tó wu àwa nù tó bá dọjọ́ nǹkan kì í ṣe ẹ̀yin yìí ni ẹ decide fún aláwọ̀ àtìláyé àwọn tó wá ń lu ìjọba yìí náà tí wọ́n ní structure tó ní mínì tí wọ́n wà ní word by word unit by unit ẹgbẹ́ òṣèlú àwọn náà ni ó jókòó ó ní majority aráàlú ń tẹ̀lé wọn mẹ́yìn nítorí owó owórobo kan tí wọ́n kàn fi ránṣẹ́ sí yín láti àbúrọ́dù lọ́jọ́ pé kálukú náà bọ́ sórí íńtánẹ́ẹ̀tì Yorùbá nation orí íńtánẹ́ẹ̀tì náà ni ó wà tálíkì àmì ètò àmọ́ àwọn tó wà lọ́rùn gíráǹdì òun náà láàfẹ́jú sí láàpò ìgbà àwọn mọ́ọ̀mù àwọn pásítọ̀ tó rí iná àtẹni ọba tó wà nílà kí ẹnu ṣẹ̀ṣẹ̀ ni wọ́n jọ pé mítìn bó la ṣe ṣe o bó la ṣe pín o bó la ṣe ṣe wàá sì jọ yọjú sí ni pé ẹnìkan wà máa làlẹ́ alọ́ ẹ pè jókòó ẹlẹ́bọ nìkan ni ó wà ń bẹ kò ní sí muslim bẹ kò ní sẹ́lómi bẹ àbẹ́ pè jókòó ẹ̀yin méjì lẹ́wà ń bẹ kò ní sí muslim bẹ orí ìjókòó wọn àní faramọ́ àjọ jókòó báyìí nígbà tó lọ́n ti ní kádàrá oko èyí tó yẹ pé ìyẹn gan ò sí possible ní tó fẹ́fọ́ Nàìjíríà náà nígbà tí wà lẹ́yọ̀ kan ó ní tí Ìgbò máa ṣe tá à ń jàǹfààní ẹ̀ ó ní táwùsá máa ṣe tá à ń jàǹfààní ẹ̀ ó ní tí Yorùbá máa ṣe tá à ń jàǹfààní ẹ̀ àǹfààní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ẹnìkan ní tẹ́lẹ̀mí ò nìkan papọ̀ lọ́jọ́ Nàìjíríà ọ̀ máa dán corruption tó rí bá a lọ tí Nàìjíríà pín tí Haúsá lọ ibi tó lọ tí Yorùbá lọ corruption wọn tó continue torí èèyàn ní bẹ́ńbẹ́ èyí tẹ́ gbára yín Yorùbá nìkan èyí gan máa jíra yín lówó ẹ̀ máa parọ́ kẹ́ máa gbára yín tó ní ìdí fídíò rẹ̀ sí wà ẹ̀yin náà lẹ̀ ń búra yín lé lórí lẹ̀ ń kéde rẹ̀ gbogbo láti gbára yín náà ní ṣé corruption ẹ̀yin tẹ́ fẹ́ gbà wá lẹ́nu ṣé olùgbàlẹ́yìn lẹ́yìn àbí nígbà tó bá tó wá ní ìṣẹ̀lẹ̀ tó mọ lẹ́yìn náà tó start corruption tí náà ìwà àwọn èèyàn ní corruption solution rẹ̀ dẹ̀ ni wípé àwọn èèyàn náà ni yóò túnra wọn ṣe wọ́n ń gba ìwọ nǹkan kálukọ́ lọ túnra ẹ̀ ṣe tá a bá túnra wa ṣe bí ó sì máa lọ ní ṣe ń lọ yìí ọ̀tún kálukú bá ti decide pé kíní tó fẹ́ pa wá yìí ẹ mẹ́jọ pa wá corruption yìí ẹ mẹ́jọ pa wá corruption kì í ṣe solution rẹ̀ ní Yorùbá nation tá a bá lọ Yorùbá nation á kàn máa jagun ni á máa para wa lá máa ṣẹra wa léṣe Ọlọ́run Nàìjíríà rí Nàìjíríà tí ẹ̀gbọ́n jù bá ń lọ wọn ó kó yín ni tí wọn ó tì í mọ́lé ìdí nìyí tí ẹ fi ń parọ́ ọmọ wa irọ́ ni gbogbo yẹn o máa dẹ pé mùsùlùmí kankan pé kọ́ lọ máa bá ẹlẹ́sìn mi jà àwòsùnbíláì mẹ́sítọ́ náà jẹ́ ọ̀tá kẹsìn tí a gan bẹ́ẹ̀ náà ni a sọ wípé ìkórìíra tí à ń sọ ni pé kò sẹ́ni tó muslim tó bá jẹ́ muslim ni kò ní láìpẹ́ christian táìpẹ́ original christian ni kò láìpẹ́ muslim
ṣùgbọ́n nínú ẹ̀sìn wọn ní ìtọ́dà mi lójú yẹn sọ ìtọ́dà mi lójú ẹ̀sìn tàwa nítorí pé àfẹ́ràn ẹ̀sìn wọn ni òjá ṣẹ̀sìn wọn àmọ́ ìyẹn ò sọ pé ká máa sígun bá wọn àlàyé ráàsì fún wọn ni ọmọ wa tá a bí nìsín tọmọ yẹ tó bá bẹ̀rẹ̀ sí máa fa bàtà ṣeré láìkí àbàtà wọn tí wọ́n á sọ pé àwa mú láàmú lábàájú wọn rárá àwa mú pé láìkí àbàtà yẹn àwọn oníbọ̀ fi ṣeré ìwọ náà sì gbọ́dọ̀ fi ṣeré mọ́ ọyá àlàyé àbá sọ̀rọ̀ á kọ̀ bẹ́ẹ̀ náà ni ìgbà tí ẹlẹ́sẹ̀ kan tá a fẹ́ràn ẹ̀sìn rẹ̀ a fẹ́ràn ẹbọ bẹ́ẹ̀ ṣe rí àwọn a fẹ́ràn Christianity àwọn náà fẹ́ràn àwa náà wọn kálukú ọ̀dọ́ fẹ́ràn ara wọn bẹ́ẹ̀ nítòfin Islam sọ ni pé ká gbégbé àlàáfíà a gbọ́dọ̀ lọ bá wọn jà kí ló wá ní ká ṣe ìyẹn a bá wọn sọ̀rọ̀ ká pè wọn ní tá à ń gbé lọ́ọ̀rì ìtẹ́ gbé lọ́ọ̀rì di tá a fi sọ pé kò dáàrí tá a bá wá gbà wọn jọ wọn tí wọn bá tó wá gbà ẹ gbọ́dọ̀ mọ̀ sí dáadáa sí ń gbà wọn bá ti gbogbo tì ẹ̀yin tí inú ń bí iná lẹ́yìn tẹ́ rò bí ẹ bá ti débẹ̀ báyìí ẹ wo mọ́sálásí ni ẹ pàlẹ́ kéwúrẹ́ ẹ ní jẹ́ kí Islam ò gbérí mọ́ ẹ̀yin ni ẹ̀rù ń bà èyí dára sọ fún yín pé àwa ogún àlàyé o àní gbà fún yín so irú yín ọ̀ wà ní máa pè wá pé táwọn ọ̀ká lọ Yorùbá ní ìsìnká wá tẹ̀lé yín láyé olóṣèlú ìbólóṣèlú ní bẹ́ẹ̀ tá a fi ń lọ ilé kí wọ́n successfully tá a fi ń ṣẹ̀sìn wọn successfully ìgbà ní ìjọba kò sí lọ́nṣẹ́ mọ́sálásí ìtọ́lọ́mbá ni wọ́n gbádùn wọn yóò fi owó lẹ̀ olóṣèlú ò rí kò sí tọ́kan olóṣèlú pẹ̀lú pé wọ́n lọ church wọ́n lọ mọ́sálásí wọ́n ṣẹ̀ṣẹ̀ sá dìbò fún ni àwọn èèyàn san ju ẹ̀yin burúkú tẹ́ fẹ́ máa da Nàìjíríà láàmú àtàláfíà rẹ̀ lọ ìdí tá a fi support yín nìyẹn o Ọlọ́run yóò wà pẹ̀lú wa o al-jihad òmí pé kan lè máa sun ibì kan máa pa ẹlẹ́sìn ní ọlọ́mọ gbógun tẹlomi àwọn òsì wípé àṣẹ nígbẹ́ rẹ̀ èyí tó òṣèlú wa pa nítàn ìtàn ní kò sì kọjá tàn pé èsì rí mo sọ gbogbo ìtàn bí àwọn Haúsá ṣe wá ìlú Wò wọ́n kọjá lọ́dọ̀ ọba wọ́n lọ sókè ìsàjì kọ́sàn tí mo fẹ́ bí ọlẹ́rìí nígbà wọn ń bọ̀ wọn ò pàdé ilé igbó wọn ò rí kúta wọn ò rí Wò wọn ò rí àwọn àbí òkú lẹ́gbẹ̀gbẹ̀ àṣàmú ń bẹ́lẹ̀ nígbà wọn ń bọ̀ kí ló tí wọ́n yà àṣàmú tí wọ́n yà lé igbó gbogbo àwọn ìlú tọrọ kiri ká òkè ìsàjì kí ló tí wọ́n ò débẹ̀ kí ló kàn kí Olúwo tó Olúwo náà ní àwọn tó wà ní òkè ìsàjì tí wọ́n ń ṣe Olúwo tó nílẹ̀ wò mọ̀ sí wọ́n ń tírèènì ẹni tí ó bá Fúlàní Haúsá jà làánà wa tọpasẹ̀ wọn débẹ̀ so bá mọ̀tàn ni àndẹ ìtẹ̀ yìí ìgbàlọ́mọ ọmọ gbọ́mọ òbí ẹnìkan dá Haúsá kan ò lè gbébọn ní ìsìn wọ́n á sọ pé òun bọ̀ wá sí ibì kan àbí Yorùbá kan ó lóun lọ sí ìlú wọn kan ìgbà táwọn kan ń fọ́ọ̀mù pé àwọn lọ Ìlọrin Yorùbá ló ní Ìlọrin àwọn lọ gba Ìlọrin fún Yorùbá èmi orí afẹ́fẹ́ kan ti sọ náà nígbà tí ìsìnkú àlọ́ ọlọ́pàá àní sọ́jà àní ìjọba so àwa kan sọ tán a fi ń sọ nípa pé mùsùlùmí làwa ọmọ ìyá kan náà sì làwa àti north mùsùlùmí ni wá wíyé sí mùsùlùmí tó rẹ̀ ti burú tí wọ́n máa bá ọmọ ìyá rẹ̀ ṣọ̀tá mùsùlùmí ọ̀fẹ́ mọ ẹ̀yàmẹ̀yà especially ẹ̀yàmẹ̀yà tí ó bá mú kí àlàáfíà ìlú ọ̀dàrú tí ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ àwọn tó wá sókè ìsáájú bí wọ́n ṣe pánú tàn ta ni a bá wá tó lórí bí wọ́n yà lónìí tó yẹ pé ibẹ̀ wọn wá torí pé bẹ́ẹ̀ yẹn wọ́n ń tírèènì àwọn tí lọ gbógun tẹ àwọn míì lànà nígbà tó ń gbógun tí àmọ́ rẹ̀ tí wọ́n pé wọ́n gbógun tí ọ náà a sì ní wọ́n right wípé wọ́n lọ bá ẹni tí ń gbógun tí wọ́n lọ bàjà èyí ò sọ̀rọ̀ Yorùbá àjọjẹ́ Yorùbá ni Yorùbá ò fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n lọ jẹ́ Yorùbá ju àwa lọ ni ọba odidi ìlú Ìwó ọmọ sí tí ń ṣe ń bẹ̀ lọ́jọ́ wọn kí Olúwo pé bàbá Àkànní akéyìn lásán ni o wọ́n dẹ̀ sọ fún pé àwọn gbogbo ń kálukú ló sì mọ̀ pé wọ́n ń kàǹpù síbẹ̀ nítorí bẹ́ẹ̀ yẹn ta kété nínú igbó ni ìlú táwọn ìwọ túgbó torí pé rebellious ti ń ṣe tàwa sọ̀kan bẹ̀ lọ́wọ́ ní ẹ̀wò ó ń gbìjà Haúsá Haúsá bá ráìtì àgbèjà rẹ̀ nígbà Haúsá fún wa níbo ní ìṣètò Tinubu wọlé àṣẹjọba àfẹ́bó rẹ̀ ibi Haúsá bá ti ráìtì á support ẹ̀ ibi Yorùbá ti ráìtì á support ẹ̀ ibi Haúsá bá ti wrong á support ẹ̀ àmọ́ gbogbo yìí náà ìtàn láàmú ń pa lásán ìtàn òun ọmọ lè repeat ara ẹ̀ ní ẹ̀sẹ̀ Nàìjíríà ti yàtọ̀ Nàìjíríà ọ̀làjú la wà Nàìjíríà òfin ìgbà yẹn ìgbà tí ò sófin ni ìgbà tí ò tí ì ṣírú ọlọ́pàá sọ́jà mídíà
wọn kálukú ọmọ ta ní ṣe tí ọ̀dà ta ní ó ṣe tí ọ̀dà kò sí adájọ́ tí ọ̀dà wọn kálukú kan lágbára léra wọn lórí ni so tá a bá pàtàn dé bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ náà ló fi lè tu nítumọ̀ míì ò nítumọ̀ míì ìdí ń bẹ́ẹ̀ nú ẹ̀ náà ni n tó rò sí a ni pé ó pa wáńjọ́ kan ó gbógun tì á ó pa Islam rẹ̀ ń wò ó pa Islam rẹ̀ ń lọ Yorùbá ṣùgbọ́n gbà tó tún wá tún àwò báwa rìn ká àwọn Mufti yóò ní gbà ó ẹ̀rù fi ń bọ̀ ló fi lọ gé fídíò pé àwa ń gbò àìmọye eléégún tí mo wọ̀ sí Islam ibi wà ní wọ́n rí àìmọye ẹlẹ́bọ̀ṣẹ́ àní kèfèrí ẹni tí èyí ṣe mùsùlùmí tó gba Islam látọwọ́ wa ibi wà wọ́n rí wọn ò ní abá wọn jà ní wá lù táwa yìí kó wá fọ̀rọ̀ wá wọn lẹ́nu ogun tí dèdè kan sọ ogun ológun kan tán wá bá wa jà tán lọ ebógun òṣèlú lásán ni a ní dìrò fún lágbájá ní bàbá kan tí ń tú àwọn olóṣèlú jẹ lọ háyà àwọn eléégún wa ní Èkó OPC láti Èkó wọn mú mẹ́mbà OPC kan pẹ̀lú ID card ẹ̀ tá a fi lọ́lọ́pàá lọ pẹ̀lú ID card ẹ̀ ọ̀dẹ̀ jẹ́wọ́ àtàwọn kan láti Ìbàdàn wọn kóra wọn wá wọn làwọn á fẹ́ bá wa jà ní yusuf tó yẹ pé wọ́n fẹ́ pa eléégún bó ṣe bẹ̀rẹ̀ gan nù àwọn ọmọ tọ́ọ̀gì fẹ́ wọ́n nà bóyá òun náà sì tí ọ̀dà sí náà mọ́ àwa la wá àwọn bọ́rà tààwù lọ́wọ́ lọ gba eléégún yẹn lẹ̀ àwọn kan ti háhé ẹ̀kú ẹ̀ ti fẹ́ sáná sí náà sáná sí àgbà ẹ̀kú yẹn náà àwa àtẹlẹ́gùn àti ẹ̀kú rẹ̀ àwa sìn lọ police station làwọn ọlọ́pàá fi escape ẹ̀ eléégún yẹn sì débẹ̀ òun náà sì kọ́ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ pé àwọn tàwọn ìlú sì fún wọn bàbá àwọn kódà wọn bá tún sun ẹ̀kú wọn ná àwa la dáàbò bò wọn torí kí la fẹ́ sun ẹ̀kú yẹn náà tá a bá sun ẹ̀kú yẹn náà sí kò ní sẹ́ ẹ̀kú mi kí la fẹ́ pa sí tá a bá fi ilẹ̀ ṣé kò lè gba Islam ni bí ọba sì gba Islam ṣé threatening wo lọ́jẹ́ ọ̀pá wa ọ̀bá wa jà àwọn ọmọ tọ́jú àwa kàn sí ìfọ̀ ẹ̀ gbàtọ́ Ọlọ́run ó ṣe pàbàmbarì alágbá gàgà fúnra rẹ̀ ó káwọn eléégún kan lẹ́yìn wọ́n wá sí police station àwọn ọlọ́pàá ṣàlàyé fún ẹni yẹn náà fẹ́ nu ara rẹ̀ ṣàlàyé fún lẹ́yìn rẹ̀ wọ́n á kí wá lè wà ni wọ́n dùn ìyẹn ló wà pé gbà táwọn eléégún bá wà jà alágbá ò support wọn àwa lọ support alágbá àǹsìn nígbà yẹn òun ni olórí gbogbo àwọn eléégún nílùú wò àwa lọ support because ó ti rí pé ìjà yẹn ìjà òun lóṣèlú ni nítorí pé aláàṣẹ tẹnìkan ẹni tá a ṣe láàṣẹ tí ẹ̀wò Ọlọ́run ò gbéjọba fún un láti jọta tí ń dá sóṣèlú ẹni abáníkà wọlé bí ìdìnnìlá Ọlọ́run èpè kọ wọlé asọpọ́ọ̀tì Buhari ó wọlé asọpọ́ọ̀tì Tinubu ó wọlé asọpọ́ọ̀tì Rauf Arẹ́gbẹ́ṣọlá ó wọlé asọpọ́ọ̀tì Oyètọ́lá ó wọlé adákẹ́ pé àwọn méjì tó tún fẹ́ dìbò nígbà tí ìjà ti wà tá a sì dá sí tán ní tó wọn gbọ́ sí alẹ́ nu àwa ṣe sùúrù a sì tako gómìnà tí ń bẹ́ ń bẹ́ẹ̀ a sì sọ pé káwọn ọmọ sọpọ́ọ̀tì ẹ̀ Ọlọ́run sì gbé síbẹ̀ ó sì fẹ́ràn wa gómìnà tí ń bẹ́ ń bẹ́ẹ̀ ó fẹ́ràn wa so adúwọ̀n tó wọ́n sí ni so báwa sí náà ṣe nǹkan wa ní bá àná láàpẹ́ báwa lá nílùú wa ájẹ́ ọba jẹ̀bọ́ gbogbo àwọn tẹ́ ń pè ní kírísítẹ́nì yìí pàápàá kò sẹ́bí kan tá a ti láǹfààní síra wa tá a ti ń jọ ń síra wa láǹfààní èyí táwọn wí ni pé ìwọ tó bá ní bí ẹ̀yin bẹ́ẹ̀ náà sọ pé àgbọ̀dọ̀ lò jáàbù àwọn tá a lọ́ọ́ máa bá sọ ṣé orí rẹ ni wọ́n lò jáàbù sí orí rẹ làwọn ọmọ mi ó lò jáàbù sí ṣé sùkúù tí mo mú ọmọ wá ṣé sùkúù rẹ ni àbí sùkúù ìjọba ní sùkúù ìjọba ọmọ mi ó lò jáàbù ibi tẹ́ ẹ ti lè mọ̀ sọ pé a sì yín mu ìbọn sọ pé láwọn ká yọ jáàbù lórí àlè yọ jáàbù lórí ṣe àwọn ìkí ṣe ẹnìkan tí ń rúfin àfẹnidí ọ̀pá rúfin ẹ̀gbẹ́ sí wa lóko rà ní fàyè gbà yẹn jẹ tààrùn tó rí lọ béèrè kódà á tún mú ọ lọ sọ́dọ̀ àwọn tó ṣẹlẹ̀ sí ààrẹ àwọn christian tẹ pé muslim gbalẹ̀ rẹ̀ adẹ̀lọ gbà padà lọ́wọ́ muslim yẹn pé christian tó nílẹ̀ nígbà ló nílẹ̀ ló ní ìwé lọ́ra ló ṣe sọ́fìn ló àdẹ̀gbà bá gbà padà àwọn dédé làwọn máa ń ṣe òun nípa bẹ́ẹ̀ irú ọkàn dára rẹ̀ láàmú ni pààrọ̀ ọ̀ṣẹ́ lọ́wọ́ á lè gbé ọ ní ṣé irú òní ìjáǹjọ kan èyí tẹ́ẹ̀mí náà sọ ìtọ́ bá jẹ́ ọkùnrin ìjáǹjọ kan that is normal life tí Islam fẹ́ ká gbé bó o mọ̀ ní ìsìnbọ̀ bá yá tọ́ba àmọ́ ọbẹ̀ yìí kódà ó tún wá kí wa ó tún wá tọrọ àforíjì bá bàbá àmọ̀ pé bọ́rọ̀ ṣe rere àlàáfíà làwọn wà fún àlàáfíà náà láti mọ̀ kíìpù àmọ̀ corporate pẹ̀lú ìjọba wa ìjọba tí wò bá àti wà àwa fẹ́ràn ìgbéwò lórí ọlọ́pàá Nàìjíríà bíṣẹ́ officers tí ń ṣiṣẹ́ fún security Nàìjíríà
yóò gé síta àwọn láyé ò lè rí. wọ́n mọ̀ báwa ní ọlọ́pọ̀ ẹ̀yìn tẹ́ fẹ́ da Nàìjíríà rú àwa àtàwọn ìbọ̀sí tó yí ọlọ́pàá tó fi ní òun ò ní gbà kẹ́ ẹ da Nàìjíríà rú Ọlọ́run ní kó yí àwa náà ní tó yí SS ní tó yí sọ́jà ó yí àwa náà pé Nàìjíríà gbọ́dọ̀ dàrú ó yí àwa náà. Nàìjíríà tá a wà ń bẹ̀ tá a ti ń ráyè kọ́ mọ́sálásí ọmọ yẹn àwọn ìlú kan tó yẹ pé tó dé àti kọ́ mọ́sálásí ọwọ́ ní Nàìjíríà òun àní gbé lẹ́yìn ọwọ́ afẹ́ kọ́ dàrú ká máa jagun káàkiri ká máa ní fọkànbalẹ̀ ẹnu ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì fail lórí àwọn kakọ̀ kan yìí ìlú gbogbo ẹ̀ ṣe mi tó bá dógun ńkọ́. ẹ̀yìn yẹn wá ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ kọ́gbọ́n bẹ̀ ẹ̀sìn jẹ́ kó pọ̀n ká ọlọ́run pẹ̀lú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-hamdulillahi rabbil alamin.